àṣírí wọn ti tú o, àṣírí wọn ti tú. Mo ṣàwò náà wípé kí ló dé tí wọ́n fi ń lépa Yomi Fabiyi kiri, kí ló dé tí wọ́n fi ń lépa ọ̀gá Yomi Fabiyi kiri. Ọ̀gá Yomi Fabiyi ṣe release video kan níbẹ̀ ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé CCTV àwọn neighbors Mohbad yẹn ó reveal so many things nípa àṣírí ikú Mohbad. Wọ́n ní according to footage àwọn èèyàn nínú CCTV yẹn, kí nurse tó dé làwọn èèyàn ti ń sunkún. Kí nurse tó dé, CCTV yẹn capture àwọn kan tó ń jáde láti ilé Mohbad, tó ń jáde láti ilé Mohbad, tí wọ́n bẹ̀rẹ̀ sí méjìkọ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí sunkún, tí wọ́n jẹra mọ́lẹ̀. Tó ló wá pé CCTV yẹn ṣe rí nurse nígbà tí nurse dé. Definitely Mohbad ti ṣaláìsí kí nurse tó dé. Ṣé n pa sọ̀rọ̀ kárí wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe aago pẹ̀lú nurse pé wá o jọ nǹkan báyìí ló ń lọ o, gbà wípé kíní àmà yìí sórí ẹ o, àdèmà ṣẹ́tùlẹ̀, má wọrí kò sí tí wọ́n mú ẹ lọ, àmà ìpadà yọ ẹ jáde. Òun ló fà á tí wọ́n fi dúró de nurse yẹn, because tí ibi kan ló fẹ́ káwọn ọdún sí làákà ìlélẹ̀ o, ara Mohbad òyà, a well-known celebrity, ara òyà láti, is it Sunday or Monday or Saturday, hospital wà ní àdúgbò ẹ̀ tó ju 5 minutes journey láti ilé sí hospital yẹn, wọ́n gbé lọ bẹ̀. Wọ́n ní chemist sí àdúgbò ẹ̀ tó ju 5 minutes lọ, wọ́n lọ síbẹ̀ láti lọ sọ pé ẹjọ́ bó tẹ̀lé kí wọ́n bá fún ní first aid, wọ́n gbé lọ bẹ̀. Wọ́n wá pé ẹnìkan tó wà ní Kotonu, and the person now told them pé òun ò sí ní Nàìjíríà, òun wà ní Kotonu. Ó dẹ̀ máa di following day kóun tó wà ní Nàìjíríà. Wọ́n dẹ̀ sì pàpà dúró de pé don't worry, gonna wait for you. Ẹni ò dẹ̀ kí ṣe family doctor Mohbad, ẹni ò tó wá kí ṣe expert doctor, ó wá jẹ́ crack doctor and crack nurse. Ẹ jọ̀ọ́ ṣé tí wá di pé nǹkan kan wà ń bẹ̀ lóòótọ́. So Brian mi first gbà onufa ti Brian mi first ṣiṣẹ́ gbà yẹn tó fi lọ pé okay wọ́n ti àwọn CCTV lé Mohbad gogogo tó capture bo kíni yẹn, wọ́n ti yọ, wọ́n wá fi tuntun síbẹ̀ tó capture anything. Na ṣe fi síbẹ̀ nígbà tí Mohbad ṣe ṣàlàyé, after Mohbad ṣe ṣàlàyé sí. Number 1, kí ló tó fi yọ CCTV lé ba Mohbad? Kí ló tó fi yọ tó bá yẹ pé nǹkan kan wà ńbẹ̀? Nígbà tí Brian mi fa wá dú pé okay tẹ́ bá yọ fi CCTV lé Mohbad, àwọn neighbors ṣe CCTV wọn ó face street. Ó dẹ̀ lọ síbẹ̀, àwọn yẹn jẹ́jẹ́ kó rí nǹkan, ó dẹ̀ wò lóòótọ́, and he saw everything. But àwọn yẹn wá ní àwọn ò lè release ẹ̀ pé àbí tí court bá send the order. But ẹ̀rọ mi wá pariwo síta, ó dẹ̀ ṣàlàyé fáwọn ọlọ́pàá up till this moment, àwọn ọlọ́pàá gbé ìgbésẹ̀ kankan. Ẹjọ́ pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà nílẹ̀ yìí, kí ló dé táwọn ọlọ́pàá wá sọ pé okay ẹ jẹ́ káwọn dandan lọ síbi CCTV yẹn fúnra wa ká lọ wò. Then àwọn ọlọ́pàá tán àwọn ṣiṣẹ́ tẹ́lẹ̀ investigation gbogbo ni wọ́n ṣe ń gbà yẹn tí wọ́n fi ronú dé ibi tí Yomi Fabiyi ronú dé. Ṣẹ́tìrì pé orílẹ̀-èdè yìí àfọlọ́ nìkan ló lè kó wa yọ lọ́dọ̀ àwọn tá a ní àgbọ́kànlé. Ẹ wá ògbà tí pàdá ìjọba pariwo lọ CCTV yìí pé kí court grant wọn ní order or permission láti lọ gba CCTV yẹn kán release ẹ̀ kí gbogbo ayé wò court ò grant wọn ní order yẹn 3 days in. Àwọn tí neighbor yẹn, àwọn kẹ́tẹ̀ tí wọ́n dùn kòkò mọ́ wọn sì pé tí wọ́n bá bí bàbá wọn dá kọ́ release anything. Bẹ́ẹ̀ mi wá ní okay àwọn landlord association estate yẹn káwọn yẹn kọ́ gbé ìgbésẹ̀, because àwọn kan padà dùn kòkò mọ́ pẹ̀lú ayọ́ mi pé lórí CCTV tó lọ wú jáde àwọn máa make sure kó lọ sí. So ẹ̀rù ti ń pa àwọn neighbors Mohbad yẹn ń sìn báyìí. Ọlọ́pàá dẹ̀ ń wò adẹ̀ ní alọ́lọ́pàá lórílẹ̀-èdè wa, ẹ̀yìn kan dẹ̀ sọ pé ikú Ọlọ́run Mohbad kú. Bájẹ́ ikú Ọlọ́run kí ló dé tí wọ́n fi wọ́n dúnkokò mọ́ Yomi Fabiyi àtàwọn neighbors Mohbad tí wọ́n ní àwọn fẹ́ release CCTV yẹn wáyé pé ikú Ọlọ́run Mohbad kú lóòótọ́. Kí ló dé tí ọlọ́pàá fọwọ́ lẹ́rọ láti jọ ẹ̀ tí wọ́n lọ gba CCTV yẹn káwọn náà ṣiṣẹ́ lórí? Kí ló dé tí ilé ẹjọ́ wí fún wọn ní ọ̀dà pé òkè CCTV yẹn wọ́n release ẹ̀ jáde káwọn lè ṣiṣẹ́ lórí? Àwọn ilé ẹjọ́ ti bẹ́ẹ̀ ní àwọn ò gbọ́ lẹ́yìn ìgbà tó ti kọ̀wé sílé ẹjọ́ pé wọ́n fún wa ní ọ̀dà or permission. Ṣé ẹ ti rí ibi tó orílẹ̀-èdè yìí lọ? Èyí tẹ́yìn sọ wípé ẹgbà topic mi sọ ẹsẹ̀ Mohbad nìkan ló máa kú ni, ẹgbà kan kò sẹ́ni tó gba Mohbad, ikú Ọlọ́run ló kú pẹ̀lú nǹkan tẹ́ ń wò yìí pẹ̀lú àwọn evidences.
pẹ̀lú àwọn evidences yìí ṣẹ́lọ́run orílẹ̀-èdè yìí Ọlọ́run nìkan ó lè gbà wá kò sófin mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí mi ìjẹ́ tàn yín kò sí òfin mọ́ orúkọ àdúgbò ṣe yòó wù ẹ́ sọ́dọ̀ bá tẹ̀ wá jẹ́ pé ọmọ mẹ̀kúnnù ní kẹyẹ́ lọ́sẹ̀ sọ́dọ̀ ẹ̀ àfitọ́nà bá kàn ní wọn adédájọ́ òdòdó nìkan so ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ṣé Yomi ló kọ́ máa sọ̀rọ̀ nípa Mohbad ni wọ́n ṣe wájú ni wọ́n ń dúnkòkò mọ́ ni ìdísì tí wọ́n fi ń dúnkòkò mọ́ Mohbad Yomi ni pé lórí ọ̀rọ̀ CCTV tó lọ wú jáde yẹn torí fíṣẹ̀ tú àṣírí àwọn kan wà tí a fún kọ́bọ̀ láṣìírí tẹ́ ẹ mọ̀ tó popular kíkíní yẹn náà tó gbé footage wọn nígbà táwọn náà wọlé Mohbad táwọn náà ti mọ̀ pé Mohbad ṣaláìsí kí nọ́ọ̀sì tó dé gbogbo wọn ló wọn gbọ́dọ̀ gbèsè lẹ́yìn tí wọ́n dúnkòkò mọ́ Yomi Fabiyi nísìnyí tẹ́gbọ́n ẹ̀ fi sá lọ nìyẹn torí mọ̀jàmọ̀sá la fi máa akẹ́kọ̀ọ́ yìí lójú ogun akẹ́kọ̀ọ́ yìí tó bá mọ̀jà tí ó mọ̀ sáré wọn ló máa ń gbógun lọ tọ́jú àwọn bá dẹ̀gbẹ́ ilé lọ́ba lọ́sí fẹ́ já mi so nǹkan tó ṣẹlẹ̀ lórí tọ́rọ̀ Mohbad dé lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn Ajọmade lórúkọ mi bá mi share fídíò ẹ̀ má dẹ̀gbẹ́ láti follow page mi Ajọmade tó bá mi lọ subscribe sí YouTube channel mi Ajọmade TV ire.